ẹ kúlé là ń kára alẹ́ ẹ káàbọ̀ là ń kéré ọ̀nà. orúkọ mi ò yípadà Mr. Mighty ló kọ tèmi ń jẹ́ dákú tí ò ṣeé jí gbé. ọmọ gbogbo àwọn pèrèpèrè tí ń bẹ ní káàkiri àgbálá ayé bẹ́ẹ̀ ni. ìbà fún gbogbo àwọn júnilọ, ìbà fún gbogbo àwọn pèrèpèrè, ìbà fọwọn ọ̀gá mi dáadáa, gbogbo àwọn tí mo mọ̀ tàbí àwọn tí mo ti mọ̀, ìbà mi o. ọmọ kékeré ni mi o, ẹgbẹ́ mi dípò àgbà. ọ̀tá ò bá yọ̀ mí, ọlọ́run ọba mi ò jẹ́, òun lorúkọ tèmi, ọmọ òkè pè mí lẹ́gbàmọ́lísà gbàgbà kàlà. lẹ́nìí mo mú àwọn òwe mẹ́wàá kan wá fún wa tó jẹ́ pé àìtí ìgbọ́ rí kí n tó bẹ̀rẹ̀. ẹ jẹ́ n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi dáadáa Baraka Ahmed MC Ahmed lẹ́gbàmọ́lísà gbàgbà kàlà. MC Ahmed bẹ́ẹ̀ ni ọ̀gá mi dáadáa ni. bá mi kẹ́ ẹ pẹ́ ibi tẹ́ ẹ ti mọ́gbọ́n òun tẹ́ ti mú òye yìí ọpọlọ náà ò ní jọba. mo dúpẹ́ lọ́wọ́ Mr. Ahmed MC Ahmed Baraka Ahmed ọ̀gá mi dáadáa. àjọ ń bẹ lábẹ́ ọ̀mbrẹ́là Lẹ́kan ọmọ Látúnjí Sálòkó ọ̀gá mi kẹ́ ẹ pẹ́ o. àjọ ọdún yìí láyọ̀ àtàláfíà, ọdún tó ń bọ̀ ọdún tuntun yìí àjọ máa rí láyọ̀ àtàláfíà, ìgbàgbọ́ ipá ti wọnú ẹ̀ àwọn ò ní bá wọn kúkú kan lágbára Ọlọ́run bá mi. ìwọ tó o bá fẹ́ jó nímọ̀, tó o bá fẹ́ mọ̀ sí i, wàá máa fi ọgbọ́n ọlọ́gbọ́n, wàá máa fi ṣọgbọ́n ni. wàá máa fi ìmọ̀ onímọ̀, wàá máa fi ṣe kíni, wàá máa fi ṣèmọ̀ wò. ìwà tó bá dá láàrin ẹnìkan ló máa ṣe kíni, ló máa fi ṣe kíni, ló máa fi pè mọ́ra tiẹ̀, ló máa fi wò láti fi ṣe àwòkọ́ṣe.